ẹlẹ́dọ̀kílé lọ́dún Mrs Babalọlá Ọláwùmí Roslyn Abẹni ẹ kú ewu orí kádùn o congratulations. Jèhófà jírè ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì torí ọlọ́jọ́ ìbí o la ṣe ń dúpẹ́ ẹ ṣé o ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì torí ọlọ́jọ́ ìbí o la ṣe ń dúpẹ́ ẹ ṣé o ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. o ṣòkòtò máa túyà gbàǹsólòdè nílé ọlọ́jọ́ ìbí Mrs Babalọlá Ọláwùmí Roslyn Abẹni CEO S Mini Mart and Store tó wà lágùnbẹ̀ Iléwò nílùú Òṣogbo aya Dr Babalọlá Ọlájídé Emmanuel lónìí ọjọ́ ìbí yín 28 March we celebrate you ma happy birthday and many more. ọlọ́jọ́ ìbí ló sọ pé Ọlọ́run Babalọlá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ Ọlọ́run Babájídé èmi màmá rọ́wọ́ iṣẹ́ rẹ Ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ kówó ó yẹ ń jó fún bàbá. Mrs Babalọlá Ọláwùmí Roslyn Abẹni owó mama ìjìrẹ́ mama ọmọ goriola ẹlẹ́dọ̀kí tí ò ní ráìvà ọmọ dára ó dẹjọ́ aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ èèyàn kan ṣoṣo bíi population China ẹ ò ní fọdún eléyìí ṣe àṣemọ́ o ẹ ó túbọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí nínú ayọ̀ àti àlàáfíà ire gbogbo lámọ́dún àmín lórúkọ Jésù. Abẹni ọ̀kìn ó yà ẹjẹ́ ń kì í rè lóṣogbo tí wọ́n ti bí yín lọ́mọ ẹ̀yin lóṣogbo Oriki àsálà ọmọ àrúdẹ́dẹ́ bí òkun ọmọ ẹlẹ́yẹlé aró ọmọ àkùkọ gàgàrà tó lórí ọ̀pẹ rẹ̀ lé téńté ibẹ̀ ni wọ́n ti ń kí alára tantan ẹ̀yin lọ́mọ àtùpà mẹ́rìndínlógún tí tàn lóró kí ilé tó bá tàn fọ́ba àtàn fún mọ́lẹ̀ àtàn fẹ́yàn ẹ̀yin lọ́mọ àrè pẹ́ta àrè pẹ́ta wọ́n gbà á bí àrè tèmi bá pẹ́ta kẹ́ ẹ má ṣe gbà lọ́wọ́ mi o ẹ̀yin tún la ya wọn ni mo dá kẹ́kẹ́ àkọ́ráyè ọmọ arógunjó ọmọ arógunyọ̀ ọmọ ogun tẹ̀lúdó ọmọ akíkanjú lójú ogun ọmọ afèdè ìjìnlẹ̀ bẹ́ẹ̀ yóò kó sọ̀rọ̀ báwo bá mèdè àkọ́bí abúlárì ó ya ìjà kọrin tẹ́yẹ ní àmọ́ ọkọ sábàdà ni ẹ lù fún Mọdákẹ́kẹ́ ló ti wá Mrs Babalọlá Ọláwùmí Roslyn Abẹni ẹ kú ewu ọjọ́ ìbí o ìgbà ọdún kan ni ìkíni yìí wá láti lè ṣe Mr Lecturer Media Productions MMP.